tó mo kí yín ìyá mi bàbá mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò máa ní díjì bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú báyìí kò ní wàá gbéṣe o lọ́lá àṣẹ ìdùà ǹjẹ́ ẹ ti gbọ́ mo ní kí n gbé yín débẹ̀ ni o nítorí pé kí ni ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o nítorí pé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé oyè tó kan Ṣèyí Mákindé ó lè kan President Bọ́lá Ahmed Tinubu ó máa láòdù gan o èmi kọ́ ni mo sọ o wọ́n sọ pé oyè tó kan ará Ìwó bí àṣà Yorùbá wọn ló ń bọ̀ wá Kára Ẹdẹ tó túmọ̀ sí wípé Kára Ẹdẹ náà ṣe kíni Kára Ẹdẹ náà múra dáadáa ni o ṣé ẹ rí lọ́wọ́lọ́wọ́ báyìí ohun kan ti ṣe kíni ó ti yíwọ́ o nítorí wípé wọ́n ti ní oyè tó kan ará Ìwó ó ń bọ̀ wá Kára Ẹdẹ ṣùgbọ́n bàbá Tinubu ọ̀gá wa Jagaba number one of the world of the president number one pankẹ́rẹ́ tí ó ń kóyà tó kó fún ọmọ Nàìjíríà lójú méjèèjì ẹ wo àwọn èèyàn ṣe kéde wọn fi ọjọ́ kan ṣàdúrà pé God bless Nigeria mọ́ ojoojúmọ́ ìpè ló ń mú banu pé ìjọba Tinubu fẹ́ pa wá bàbá èyí pọ̀ bàbá èyí pọ̀ ẹ ṣàánú ajé ẹ ṣàánú ọmọ Nàìjíríà ẹ ti ẹ̀ wò pé àwọn ọmọ yìí àwọn èèyàn yìí ni ẹ máa fìlì pain àwọ̀ ẹ máa fìlì pain àwọn ọmọ Nàìjíríà ṣe bó lórí ni ẹ máa fìlì ìyà tó ń jẹ ẹ máa fìlì ìyà ṣe rí gbogbo àwọn tó kọ́kọ́ tó gbé bàbá wọlé bá tó pariwo èmi ló kàn àwọn ló yẹ ká bá wí o Ọlọ́run àwọn ló yẹ ká bá wí torí àwọn ni wọ́n fún ìyà wọ́n fún Nàìjíríà ní ṣége pro max ìyà tó fi jẹ́ pé ó fi kọjá level yìí báyìí bẹ́ẹ̀ ni àwọn nìyà torí tí kì í bá ń ṣe àwọn ni ibi tí Nàìjíríà bára wọn yìí bá má bára wa ń bẹ̀ ó ṣeéṣe ká má bára wa ń bẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti wá ṣẹlẹ̀ báyìí débi wípé apá wa gan ò ká mọ́ apá wa Nàìjíríà gan ò ká mọ́ o bẹ́ẹ̀ ni àbí torí ibi tá a bá ṣe rí àwọn Fúlàní gan tí bàbá gan lọ tí wọ́n tẹ́ lọ dúró tí àwọn tẹ́ gbé wọlé àwa ti mọ̀ pé ẹranko ló pọ̀ nínú wọn ṣe rí pé wọ́n ṣe ṣége pro max lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣe ṣége pro max fáwọn Nàìjíríà débi wípé a lè jáde lọ sí oko àti lè jẹ báwo ni ìyà ò ṣe ní má jẹ Nàìjíríà nígbà tí yé pé ṣèbí ẹni tó bá lọ sóko tó bá ṣe táwọn àgbẹ̀ bá láyè lọ sóko tó ṣiṣẹ́ tó kó oúnjẹ wọ̀lú ní ìyà lè suppress bẹ́ẹ̀ nísìsiyìí tó jẹ́ pé wọn ò ṣe kí ni wọn ò jẹ́ káwọn àgbẹ̀ lọ sóko still yet ìjọba ò rí ìkankan ṣe sí i bàbá Tinubu ẹ dìde ẹ gbọ́ tó máa sọ pé wake up collect your money ẹ wake up feel our pain ẹ jí ṣódì ìgbà tí gbogbo ṣódì ìgbà tí ẹ bá ń bá òpó ní títì left and right kẹ́ tó mọ̀ pé ọmọ Nàìjíríà ṣe kí ni wọ́n ti lọ ẹ wo Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ṣe mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn gómìnà gan wọn ò save mọ́ àbí àwọn gómìnà náà ò save mọ́ náà nígbà tó jẹ́ pé ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ará ìlú ni àwọn Fúlàní wọlé tọ̀ àwọn èèyàn sọ pé torí pé kí ni oko tó jẹ́ ni àwọn Fúlàní ń pa wá bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àwọn Fúlàní ti upgrade ìgbà tó ti máa upgrade ẹ̀ wọn ò wọlé tọ̀ aráàlú mọ́ wọ́n tún wọlé tọ̀ àwọn ọba nílùú tó lọ́ba tó níjòyè ní Nàìjíríà for that matter wọn ò ṣe kí ni wọn ò rí ìkankan ṣe sí nílùú yìí àti rí ibi tó ti jí ọba gbé àti rí ibi tó ti pa kábíyèsí nílẹ̀ yìí náà ni still yet wọn ò rí ìkankan ṣe sí wọ́n wá rí pé ó dàbí bó street Nàìjíríà wọ́n tún upgrade ẹ̀ wọ́n mọ̀ pé Nàìjíríà suffering and smiling ó mọ́ wa lára kú wọ́n tún upgrade ẹ̀ débi pé wọ́n tún gbé sórí governor at least of recent ṣebí governor Ṣèyí Mákindé lọ ṣe kíni lọ́kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ní game torí gbà tó sọ fún governor Ṣèyí Mákindé pé kó wá security sí Gbọ̀ngán Ìbàràpá kó wá security síbẹ̀ wọ́n ní irọ́ ni kí ni Sunday lè control mi náà irú ẹ̀ Ìgbòho irú ẹ̀ kọ́ ló sọ ṣùgbọ́n sì àwọn Fúlàní ti dé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agbésùnmọ̀mí ti dé ṣùgbọ́n lọ́ fi pa lára wọn tẹ́lẹ̀ tún gbé lára wọn èdè ó tún jí ẹni tó tún ṣọ́ gọ́ọ̀lọ̀ tún jí gbé Nàìjíríà my country ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi Yorùbá láfẹ́ o Yorùbá nation láfẹ́ o ṣé ẹ ti rí o ó ti wá di tójú tìyẹ́ ní kápárò máa fi ríran sí i nítorí pé àwọn tá a gbójú okùn lé gan wọ́n ń jí wọn gbé live and direct mélòó wá ní àwọn tá a expect pé wọn lè dọ́dọ̀ wọn lálẹ́ wọ́n ti ń jí wọn gbé. ẹjọ́ kí ló kù kí àwọn ará
Fúlàní bọ́ ṣe kí ni ká sọ́ bá ń tẹ wá ọ̀nà tó ní kálukú bá mọ̀ ní kálukú yá máa lò ó sí yìí o torí ó ti kọjá bẹ́ẹ̀. ẹ̀rí nǹkan táwọn Fúlàní ń dánwò ni wọ́n ń jẹ́ kó yé wa pé kò sí ní tẹ́ ẹ ṣe ẹ̀mí yóò gbé kò sí nǹkan tẹ́ ẹ lè fi àwọn ṣe after all ìgbà táwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ tó gbé látòrí ìjòyè tó gbé lórí kábíyèsí látòrí kábíyèsí bọ́ sí gọ́vnà wọ́n fẹ́ tọwọ́ bọ gbogbo àwọn ọmọ Yorùbá lójú ní pé sẹ́ẹ̀ aláàmá a máa jẹ̀jẹ̀ yín a máa fojú yín rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ síbẹ̀ àwọn olórí wa ò dẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe wọ́n dẹ̀ believe pé wọ́n dẹ̀ sit down wọ́n dẹ̀ máa wo ni ẹ wò torí àwọn ará bíi sìn lẹ́yìn tó ti gbé lára ẹni tó ti gbé ẹni tó ń ṣọ́ gọ́vnà Ṣèyí Mákindé àwọn arábí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o anybody target ni o anybody lọ́wọ́ yìí ara ṣe kàn wọ́n anybody target ni mo sọ pé tó bá gbé bá ṣe gbé kínní yẹn kí gọ́vnà Ṣèyí Mákindé káwọn náà máa ṣe kínní kọ́ máa wọ̀ rán ni o torí pé kínní òun bá fi lè mú tó fi lè wọlé tó fi lè gbé ọmọṣẹ́ ọ̀gá ló kàn kó má wàá jẹ́ pé tó bá ti wá kúrò lórí gọ́vnà Ṣèyí Mákindé kó má wàá lọ bọ́ sórí ẹ̀bùn pé bàbá sọ pé èmi ló kàn kó má jẹ́ bẹ́ẹ̀ yẹn lọ́rọ́ wọ́n máa ti ṣe o kó má lọ jẹ́ pé bàbá kó má jẹ́ pé ọ̀rọ̀ ìjẹ́ ìsọ yẹ kó má jẹ́ pé ọ̀dọ̀ yìí bíbà yìí ló ti máa ṣe kó má jẹ́ àtàrà wọn Fúlàní ẹ wo ẹ̀yin yá mi yín bàbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó ẹ wo ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ vára ẹ jẹ́ kó yí gbogbo èèyàn nílé lóko lọ́nà lọ́sì lọ́tún wípé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó pé àti wípé ẹ jẹ́ ká máa dira o lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá dira bí àṣà wòlíì Solomon a ní ikú pa ẹ dira o ẹ wò ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa ẹ̀ mo fọ́ o Lámídì Àmùdá ọmọborí owó Ṣàngólérè aka bàbá Tinubu Bọ́lá Tinubu wá mo fọ́ o èní ni mo mọ orúkọ bàbá Tinubu fully for the first time bí i mọ̀ pé orúkọ bàbá Tinubu gùn tó yìí kí ló dé kọ̀ǹpútà kò lè gbàtọ̀ ó ti ń dèpè tó ẹ bá jà fibẹ̀ nítorí ó fi ìyáláyà ìyà jẹ gbogbo àwọn ìran Yorùbá ṣùgbọ́n wá kó èrè iṣẹ́ ìkà ibi àti ọ̀dàlẹ̀ ọwọ́ rẹ̀ àwọn ará bíi òtẹ̀fì tí wọ́n pè ní back to back kí ló dé wọ́n ti sọ pé ayé máa ṣépè mọ́ ẹ wo kò sí àpọ́nlé kankan fún ọba tí kò ní olórí Lámídì ọmọborí owó Ṣàngólérè aka Bọ́lá Tinubu ti pa orúkọ jíjẹ́ dà ó ga o Yorùbá nation láfẹ́ o no going back no retreat no surrender kò sí ìgbádùn fún ìkà ènìyàn kò sí ìlera ìdùnnú tàbí iyì kankan fún Lámídì Àmùdá ọmọborí owó Ṣàngólérè ẹ dúró àwọn ọmọ ayé pàràgọ́ o ẹ kàn ń gbé bàbá ṣépè lọ back to back yìí kí ló dé ẹ tún ti lọ mú pàṣẹ orúkọ wọn lẹ èní ni mo mọ orúkọ wọn ẹ wọ ẹ̀yin ẹ̀yin bàbá mi Yorùbá nation láfẹ́ ẹ bá mi like ẹ share ẹ comment ẹ sí ojú ọjọ́ kó yí àwọn èèyàn pé Yorùbá nation no retreat no surrender láfi fi àsìkò ìdágbére pé àgbò oníroko títí kó gbàgbélé la fi ń sọ pé ó dàbọ̀.